àní gíran lọ́ba orin yìí mò ń sọ fún yín, gíran lọ́ba orin. Ṣé gbogbo wa rántí ọ̀rọ̀ tí King Dr. Saheed Osupa tó sọ lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà tó lọ play fún Lálùdé tó fi ń sọ pé táwọn bá ti jí láàárọ̀ ifá làwọn máa ń kí kíní kan tó sọ̀rọ̀ yẹn síwájú tọ́bọ̀ orí fi sọ pé Kùránì àti Bíbélì àwọn èèyàn máa fi bojú tó fi ń ṣe sàkámàjè wípé ọ̀ndàjì wọ́n dẹ̀ ń ṣoògùn wọ́n ṣẹbọ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n tẹ́fá tí gbogbo àwọn èèyàn jáde sí Saheed Osupa tó ń fáyà lọ́tún lọ́sì pé kí lọkùnrin míì wáyé tó ṣe ń sọrú ọ̀rọ̀ báyìí ọba orin tún ti jáde o àlàláyé máa ń lèsì fún everybody ni ẹ lísìn sí kan tó borí tún sọ ẹjá gbọ́n tó tún wí ọjà kí ọlọ́run á ṣàánú wa. Ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ like ẹ dẹ̀ share ẹ comment kí n lè rí sí i kò ní bàjẹ́. ọ̀rọ̀ àlùkùránì o ọ̀rọ̀ kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú Bíbélì ò látakò lọ́dọ̀ mi. Mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi. Mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo, ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣe máa ní òdá. Gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run bà mí lẹ́jọ́. Mo ń rọ̀ bùkà tó bá ní Allahu ni. Mo ń nà bí yúkà tó bá ní Muhammad ni. Mo ń dínú kà tó bá sọ pé Islam ni. Ń tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. Gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run bà mí lẹ́jọ́. Èmi ṣàbòsí tó jẹ́ pé yín náà ń ṣe. Ara wa ń ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀. Ń tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. Gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run bà mí lẹ́jọ́. Ayé pọ̀rọ̀ wọn má bòsí níṣẹ́ o. Torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o. Ọ̀pọ̀ ò máa gbà pé ìgbẹ̀yìn kan wà o. Thank you everybody. Baba
democracy